أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. ẹlẹ́kùn gbogbo olóríire ẹnìkan ò tiẹ̀ gbọ́dọ̀ sí ń bí káyọ̀sẹ̀ máa sọ pé gbogbo olóríire gbogbo àwa tí ọlọ́run kádàrá ká máa bẹ́ ń bí olóríire ní gbogbo wa. alhamdulillah. bá a ti wá jẹ́ olóríire yẹn ẹ jẹ́ kí gbogbo wa kájọ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹlẹ́kùn ẹjẹ́ àtúntò wíbẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Allahu Akbar kabira. Allahu Akbar jalla Allahu yaf'alu ma. kábíyèsí ọlọ́run. jalla Allahu yaf'alu ma. ọba tó já sí pé lọ́dún tó lọ nínú bóyá àdọ́dún yìí la wà bóyá yóò ṣeé ṣe bóyá a tún wà nínú ẹni tọ́lọ́wọ́ tún kádàrá kó tún dọ́dún yìí. jalla Allahu yaf'alu ma. bẹ́ẹ̀ ni gbogbo wa wà lọ́dún tó lọ àmọ́ ọba tó sọ àbá tó sọ èrò tó sọ dìhun tó wá sí ìmúṣẹ ó yẹ kí gbogbo wa kájọ sọ pé alihamudulilayi. alihamudulilayi. yóò máa wà nínú àwọn tá a jọ sọ pé ó dọdún tí ń bọ̀ tọ́yẹ́ sẹ́ pé tá a bá wo bí lálẹ́ yìí kò sí nínú ẹni tí wọ́n kà kúnnú ẹni tó di ọdún tó ń bọ̀. Allah. ọba tó tún ní káwa di ọdún yìí pẹ̀lú gbogbo oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ tọ́lọ́run tún ní ká di ọdún yìí gbogbo wa ká sọ yí pé alihamudulilayi. alihamudulilayi. ẹlẹ́kùn ẹja tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. alihamudulilayi. ẹja àwọn ẹlẹ́wà ní fún ọpẹ́ wa. alihamudulilayi rabbil alamin. a ṣe àdúrà fún gbogbo àwọn àgbàlagbà ahlan wa sahlan. bàbá wa gbọ́dọ̀ fún kí wọ́n máa wọlé. Allahu hayatahu. a ṣe àdúrà fún gbogbo àwọn olùkọ́ wa gbogbo àwọn olùrè wa gbogbo àwọn olùtọ́ wa Mawlana Sheikh Abdullahi Ilori. rahimahullah. bàbá wa Sheikh Mustapha Sunusi Zoglol. rahimahullah. Olúwa má ṣe bá wa ṣàlékún ìkẹ́ gbogbo wọn. amiina.
bàbá wa gba Sheikh Abdul Yekeen Al-Mustapha akí bàbá wa kó máa wọlé ahlan wa sahlan. àfi gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí àfi ṣe àdúrà fún gbogbo àwọn bàbá wa tá a ní tó ti rọ ọ̀dọ̀ Ọlọ́run. bàbá wa Sheikh Nasiruddin Asinihaji Al-Kabari. radiyallahu ta'ala anhu. bàbá wa Ahmed Rifai Ndasalati. radiyallahu ta'ala anhu. bàbá wa gbà bàbá wa Sami Allah bàbá wa Abdulaziz Ọlọ́run gbọ́. rahimahullah. bàbá wa Najimuddin Al-Kubra. àwọn bàbá wa nílùú Òṣogbo àwọn bàbá wa nílùú Ẹdẹ àwọn bàbá wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún gbogbo wọn. amiina. àwọn tọ́lọ́run wá ṣẹ́kù láyé wọn Olúwa má jẹ́ kára ó ní wọn. amiina. Ọlọ́run ti tóbi Al-Qur'an. amiina. àwa bọ́ sínú ilé wa lọ́dọ̀ bàbá wa gbà Maulana Al-Khalifa Fadilatu Sheikh Muhyideen Abdulyekeen Al-Mustapha. adamallahu hayatahu. Ọlọ́run mẹ́sà jẹ́ kí bàbá gùn lẹ́mìí. amiina. wala ìdáfà Al-Qur'an. amiina. wala la ilaha illallah. amiina. láì ní gbára wa lásìkò mo kí gbogbo àwọn Khulafa àwọn bàbá wa láti ìlú Ìbàdàn àwọn bàbá wa láti ìlú Ọ̀yọ́ àwọn bàbá wa láti ìlú Abẹ́òkúta àwọn bàbá wa ní Dòwómú kí gbogbo àwọn àgbàlagbà Olúwa má jẹ́ máa padà sí ibú. amiina. wala ìdáfà Al-Qur'an gbogbo àwọn Khalifa wa ní Isobatul Qadiriyah gbogbo wa la kí pátápátá nítorí àsìkò mo kí bàbá wa Gbódòfù Olúwa má sábà wá ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. amiina. láàrin ìṣẹ́jú kan sí kejì mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ ṣùgbọ́n wọ́n ní a kì í bá ní gbé ká má mọ ìṣe ẹni. ẹni tó bá báyàn gbé tí kò bá mọ ìṣe onítọ̀hún ó dàbí èèyàn bú lọ́dọ̀ onítọ̀hún ni. Allah. mo kí bàbá wa gọ́fúnà Ọlọ́run mẹ́sàájì á rí bàbá wa pé. amiina. bàbá wa lára pé àwọn bàbá wa jí kan lé gbogbo àwọn bàbá ni mo kí o èyí ń fojú kéré ẹnìkan bẹ́ẹ̀ ni ìfojú pa ẹnìkan rẹ omi tó ní àwọn ìyá wa àwọn ìyá wa nínú ilé àwọn ìyá wa nínú ìjọ ìyá wa Ọ̀ṣunfowórà mo fi wọ́n kí gbogbo àwọn ìyá wa Sẹ́yìdá mo fi wọ́n kí gbogbo àwọn ìyá Olúwa mẹ́sàájì á rí wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuhu. láàrin ìṣẹ́jú kan sí kejì Sheikh Abdul Yekeen Al-Mustapha sa'adatuhu wa najahuhu. Sheikh Abdul Yekeen Mustapha. bàbá tá a bá gbé bàbá tọ́lọ́run lò tó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tó fi ṣe lálùbáríkà níbi tí wọ́n ti bí wọn. sa'adatuhu wa najahuhu. àwọn ìṣe tí ò wọ́pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tọ́lọ́run bú bàbá yìí tó sọ ọ́ di olóríire àwọn ìṣe tí kò wọ́pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tọ́lọ́run bú bàbá yìí tọ́lọ́run fi kà wọ́n sínú ẹni tí ó ní àṣeyọrí nínú ayé. inna li Sheikh Abdul Yekeen aynan. nínú àwọn ohun tọ́lọ́run bú bàbá tí ò bú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú àwọn tó ṣáájú wọn nínú àwọn tó bá wọn lò gbà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá lẹ́yìn wọn. aynan tara li ajmala. inna li Sheikh Abdul Yekeen aynan tara li ajmala. وقلبا يغفر الأسواء وعقلا يفكر بالأفضل وروحا يملأ الأمل. ẹ̀rù tọ́lá ń bu Sheikh Abdul Yekeen àkọ́kọ́ ni pé ẹ̀rù tọ́lá ń bù wọ́n ní ojú tara ilẹ̀ ajimala. tara ilẹ̀ ajimala ojú tọ́lá ń bù wọ́n kì í fi rí ohun tí ọ̀dà lára ẹnìkan. Allah. ẹ̀rù tọ́lá ń fi sára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní dáadáa
òun ni Ọlọ́run máa ń fún bàbá yẹn ní òun lọ́lọ́run ní kí ojú wọn máa rí lára ẹnìkan. wàkọ́líbá Ọlọ́run òbùn wọn ní ojú àbá yìí Ọlọ́run òbùn wọn lójú tí máa ń rí àbùkù ara èèyàn. Inú àkọ́kọ́ ohun tọ́lọ́run ṣe fún wọn nìyẹn. wàkọ́líbá yẹgi fi olè àsìnwá a. Ọlọ́run tún wá bùn Sheikh Abdul Yekeen ní ọkàn tọ́já sí pé yẹgi fi olè àsìnwá a bó tilẹ̀ ò kí nǹkan ó burú tó bó tilẹ̀ ò kẹsẹ̀ náà ó tóbi tó bó tilẹ̀ ò kí láì fi èèyàn ó tóbi tó lọ́dọ̀ Sheikh Abdul Yekeen Ọlọ́run bùn wọ́n ní ọkàn tó yẹ pé etí máa ń ṣàforíjì ohun téèyàn fẹ́ ṣe síwájú kó tó di pé èèyàn ó ṣe kí ni kó tó di pé èèyàn ó ṣe. wàákìlá yóò bá kiri bílẹ̀ àfúndọ́lì. àti bàbá wa alágbàjì. wàrún ha yàmúláwọ̀ alẹ́ àmàlù. Ọlọ́run bùn bàbá ní ruhan Ọlọ́run bùn wọ́n lẹ́mìí. yàmúláwọ̀ alẹ́ àmàlù. yàmúláwọ̀ alẹ́ àmàlù tó yẹ pé èrò bá a ti fẹ́ soríire lọ́kàn wọn lọ́wọ́. báwo la ṣe fẹ́ soríire akínbàbá wa àgbà láti òkè Ògùn àti Ìbàràpá. Sheikh Abdul Yekeen. bàbá wa Mawlana Sheikh Abdul Yekeen. ahasana ni yatawu. nínú tọ́lá ń bùn wọ́n tí ò bùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáàní pé ahasana ni yatawu Ọlọ́run ní kí bàbá yìí ó rí àníyàn rẹ̀ tún ṣe. fa ahasana Allahu amurahu. nítorí pàlà ń bùn wọ́n ní àníyàn tó dáa fa ahasana Allahu amurahu Ọlọ́run wá bá wọn yanjú gbogbo ọ̀rọ̀ tí wọ́n yẹn. wa tamanna al-khayra lil-ghayri. nínú tọ́lá ń bùn Sheikh Abdul Yekeen tí ò bùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ni pé yatamanna al-khayra lil-ghayri kì í sábà ronú pé báwo lóore ó ṣe tẹ̀mí lọ́wọ́ bí èsè pé bóore ó ṣe tẹni ẹlẹ́ni lọ́wọ́. fa atahu Allahu al-khayra min haythu la yahtasibu. nígbà tí wọ́n nírú àníyàn báyìí fa atahu Allahu al-khayra min haythu la yahtasibu lọ́lọ́run bá ní kò ní jẹ́ ọ̀nà kan lórí ó máa gbà wọlé wá báwọ̀ gbogbo ọ̀nà tó lérò àtẹ̀yí tó lérò níbẹ̀ lórí ó ti máa wá. wàláwù qalbun radin bi qada'illah. nínú ẹ̀kọ́ tọ́lá ń bu Sheikh Abdul Yekeen lahu qalbun radin bi qada'illah Ọlọ́run bùn wọ́n ní ẹ̀mí tọ́já yí pé gbogbo ohun yòówù tó lè wù kọ́ Ọlọ́run ò gbé wá gbogbo ẹ̀ ni wọ́n máa ń sọ yí pé ohun tó kàn lọ́dọ̀ Ọlọ́run ló gbé wá ni. Ọlọ́run bùn wọ́n lọ́kàn tó yọ́nú sí gbogbo ohun tí wọ́n ń pè ní ẹ̀dájọ́ Ọlọ́run. وللشيخ علامات يعرفون بها. àwọn Abu Sheikh Abdul Yekeen ó bùn wọ́n ní àwọn àmì kan tó yẹ pé àmì yẹn ló sọ wọ́n di gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n fi dá wọn mọ̀. alákọ̀ọ́kọ́ sidikul hadisi. alákọ̀ọ́kọ́ ni yí pé ọ̀rọ̀ tí sidikul hadis òdodo ọ̀rọ̀ ní máa ń ṣe kí ni jàmá ní máa ń jáde lẹ́nu wọn Ọlọ́run bùn wọ́n ní òdodo ọ̀rọ̀. wà á dáwọ́lé àmàna. Ọlọ́run tún wá bùn wọ́n ní ká tọ́jú nǹkan sí ni lọ́dọ̀ ká sì bá bẹ́ẹ̀ ká pé bójú tó lé wa kí wọ́n sì bójú tó ká pé bójú tó dúkìá wa kí wọ́n bójú tó bójú táyé àwọn ọmọ wa kí wọ́n sì bá wọn bójú tó bó ti bẹ́ẹ̀ lọ. wasilatu rahimi. irun tọ́lọ́run bùn wọ́n ní silatu rahimi Ọlọ́run ní ó bùn wọ́n ní ìmọ̀ adébí pọ̀. wakilatu li fakhari. irun tọ́lọ́run tún wá bùn Sheikh Abdul Yekeen tòun ti bí gbogbo nǹkan náà ti pọ̀ tó wọn èso onífàárí. wakilatu li fakhri wal khuyala Sheikh Abdul Yekeen kì í so onífàárí wọn kì í sì so oníyànga. Sheikh Abdul Yekeen. níwọ̀n bá abẹ́ mi ti mọ̀ wọ́n ni mo fi ń sọ ẹ̀yin mọ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Sheikh Abdul Yekeen. tàtí fàgọ́ ìhòòlè àkàrínà ìlà mẹ́kánì. Sheikh Abdul Yekeen tá à ń wí yìí tàtí fàgọ́ ìhòòlè àkàrínà ìlà mẹ́kánì níbi tó jókòó sí ibẹ̀ ní àbùkù àwọn èèyàn wọ́n máa ń gbé àbùkù àwọn èèyàn wá bá wọn. fàyẹ́sì túrú hàn. ẹnìkan bá wá gbé àbùkù àwọn èèyàn yẹ̀yẹ́ àwọn ènìyàn láì fi àwọn èèyàn bọ́n bá wá gbé dọ́dọ̀ Sheikh Abdul Yekeen fàyẹ̀sì túrú hàn yóò tún wá béèrè lọ́wọ́ yìí pé ṣé bó tí ì sọ ju ọ̀dọ̀ tèmi yìí náà lọ ṣebí kò tí ì ju ọ̀dọ̀ mi yìí lọ tó o bá tí ì sọ ọ̀dọ̀ mi yìí lọ má jẹ́ o tún jáde síbò mi mọ́ Ọlọ́run kádàrá Ọlọ́run ṣe Sheikh Abdul Yekeen ní olùbàṣírí. wàlíbàdù yẹ̀bọ̀ aṣọ àǹfààní ilẹ̀ àkàrí náà lè yàn ṣúrọ̀ ha.
àsìkò tí Sheikh Abdul Yekeen ó rí àṣírí aláṣírí yẹn tí ó bò ó tí ò ní jẹ́ ọ jáde àsìkò yẹn làwọn kan yẹ̀bùhásù ànfàdọ́ ìhìl àkàrí ni wọ́n máa wá àbùkù tí ń bẹ lára àwọn ènìyàn káàkiri níyẹn ṣúra láti lè fọ́n àbùkù yẹn ká lásìkò tọ́lọ̀ ń bun ẹnìkan kó jòkó kó má wádìí àbùkù tí ń bẹ lára ẹnìkan kí wọ́n sì gbé àbùkù alábùkù wá bá kó sì bá wọn bò ó pé ẹ má jẹ́ ó tú àsìkò yẹn lọ́wọ́ ó ṣe àwọn kan lẹ́ni tí yóò máa wádìí àbùkù tí ń bẹ lára àwọn ẹlòmíì nítorí àti lè tún àṣírí wọn. wàhùn la yẹfurahu bí sukuti ilẹ̀ akari nàlẹ́ ìrìnfàní. Sheikh Abdul Yekeen la yẹfurahu bí sukuti ilẹ̀ akari nà. ẹnìkan kì í ṣubú kínú Sheikh Abdul Yekeen ó dùn. ẹnìkan kì í ṣubú kínú Sheikh Abdul Yekeen ẹnìkan kì í sunkún ẹnìkan kì í ṣubú kínú Sheikh Abdul Yekeen ó wá dùn. lèrèfáàní bí anamá yẹfura bí sukuti àkàrínà. torí kí ló fà á tínú wọn kì í fi dùn sí ìṣubú ẹlòmíì torí mímọ̀ tí wọ́n mọ̀ yìí pé máa yẹfura bí sukuti àkàrínà. torí mímọ̀ tí wọ́n mọ̀ yìí pé gbogbo ẹni yòówù tẹ́nìkan bá ti ṣubú tínú rẹ̀ bá ti dùn kí Ọlọ́run gbé ṣubú. láyé rí tàbí àbàdà. Sheikh Abdul Yekeen mọ̀ wípé gbogbo ẹni yòówù tó bá ṣubú tẹ́nìkan wá ń yọ̀ sí pé ó ṣubú láyé tẹ̀fí àbàdà ọmọ pẹ̀lú ẹni tó bá dunnú sí ìṣubú ẹnìkan ọmọ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ bó tilẹ̀ òkókè tó fẹ́ gùn ó kéré tó kò ní gòkè. Allah. irú àwọn tí bàbá yìí mọ̀ nìyẹn tó fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfáà ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ṣẹ́yìkù bí Sheikh Abdul Yekeen ti rí nìyẹn. rahimallahu nafusan. Ọlọ́run bá wa kẹ́ẹ̀mí kan. sẹ́mi àti máa yu'dhi ha. tó yẹ pé ohun tí ó bà nínú jẹ́ ní gbọ́ ohun tí ò ní dùn mọ́ ní gbọ́ ohun tí ò ní báyọ̀ sínú ayé ẹ̀ ní gbọ́. fàṣọmi tàdí. ó sì dákẹ́ ó sì ṣe bí ẹni tí ò gbọ́. Allah. Ó dákẹ́ ó ṣe bí ẹni tí ò ṣe kíni. tí ò gbọ́. ó ṣe bí ẹni tí ò gbọ́ wọ́n fa wọ́dọ̀ àmúràn ha. wà bá wọ́dọ̀ tí àmúràn lílá. ó ṣe bí ẹni tí ò gbọ́ ó wá fi gbogbo àlámọ̀rí rẹ̀ ó bá gbé ilé Ọlọ́run lọ́wọ́ pé bẹ́ẹ̀ yẹn bú mi èmi kọ́ ni fèsì bẹ́ẹ̀ yẹn gàn mí èmi kọ́ ni ṣe kíni èmi kọ́ ni màá gàn gbogbo ẹni yòówù tó lè wù kó gàn mí èmi kọ́ ni gàn ọba tó ṣe mí bíi báyìí ní gàn. Allah. Pátásábà o. ọ̀rọ̀ Sheikh Abdul Yekeen ni jù bẹ́ẹ̀ lọ. Pátásábà o. gbogbo wa tá n bẹ́ ń bí pátásábà o. Pátásábà o. ẹ jẹ́ àkọ́ṣe wọn. ìlànà tẹkùnú mísìlá o. nítorí mú ahlan wa sahlan wa marhaban bikum. Pátásábà o. bàbá lè hurú wà tí Sheikh Abdul Yekeen hù tá a bá lè kó gbogbo ẹ̀ tán tashabahu ẹ jẹ́ á ṣe bí wọn. ìlànà tẹkùnú mísìlá o. tá a bá lè kó gbogbo bí wọ́n ti rí yẹn tán ẹ jẹ́ á ṣe kí ni ẹ jẹ́ á ṣe bí wọn. iná tashabuha bili yakini falahu. iná tashabuha bili yakini falahu. torí pé inú ẹni téèyàn lè ṣe bí ti ń ṣe téèyàn lè sọ̀rọ̀ bí ti ń sọ̀rọ̀ téèyàn lè hùwà bí ti ń hùwà tí wọ́n sọ yí pé èèyàn wáyé ó ṣoríire ó jèrè Sheikh Abdul Yekeen mẹ́mbẹ́. Allah. kọ́lá ń wọlé agbára rẹ̀ kọ́ wọlé ògo rẹ̀ kọ́ wọlé àánú rẹ̀ olúwa masa bùn wá nírú ìpín tó bùn Sheikh Abdul Yekeen. Amina. ọlọ́run masa bùn wá nírú ìkẹ́ tó ṣe fún Sheikh Abdul Yekeen. Amina. ọlọ́run masa bùn wá nírú oríire tó ṣe fún Sheikh Abdul Yekeen. Amina. abani idha shita anta haya salima minar rada. idha shita anta haya salima minar rada. wa dinuka mawfurun wa irduka sayyinun. wa inuka mawfurun wa inuka safiyun. fala yantiqum minkal lisanu bisawatin. fala yantiqum minkal lisanu bisawatin. وكلك عورات وللناس
للناس ألسن أكل يروات وللناس أعين وعينك إن أبدت إليك مساويا لقوم فقل يا عين للناس أعين وعاشر بمعروف وسامح من اعتدى ودافع ولكن بالتي هي أحسن بالتي هي أحسن. gbogbo àwa tọ́lọ́hún kádàrá ká àlẹ́ wàsálà tọ́lọ́hún kádàrá ká wá bí lálẹ́ yìí ire ni ẹja ṣe o jàmá lọ́kùnrin àti lóbìnrin ire ni ẹja ṣe kí ni jàmá ire ni ẹja ṣe torí pé gbogbo ẹni yòówù mankana tilahu hadhihi sifat gbogbo ẹni tó bá ti nírú ròyìn tí Sheikh Abdul Yekeen níyì kana tilahu lè àkìbà ó ń tàn wọ́n sọ dáadáa yóò sì lábọ̀ dáadáa. Allah. Ọlọ́run ó sì tún ẹ̀yìn ẹ̀ ṣe yóò túnú ilé ẹ̀ ṣe yóò tójú ayé ẹ̀ ṣe yóò sì túnú ilé ẹ̀ ṣe Ọlọ́run wọlé Al-Qur'an báwa kẹ́ Sheikh Abdul Yekeen. Amina. Olúwa báwa gẹ̀ wọ́n. Amina. Gbogbo wa ló ń lé lálejò sùúrù kì í lópin ẹyẹ sùúrù kì í lópin sùúrù lérè púpọ̀ tá a bá lè ṣe. Akí dókítà wa Dr. Abdulyekeen ala wasalem akí bàbá kí wọ́n máa wọlé jama lọ́kùnrin àti lóbìnrin Mawlid Nabbiyy tọdún yìí Ọlọ́run má ṣe é ní kíni o Ọlọ́run má ṣe é ní àṣemọ́ fún wa torí pé ọdún à ń ṣègbẹ̀yìn kò sẹ́ni tó yé ọdún à ń ṣègbẹ̀yìn kò sẹ́ni tó mọ̀ gbogbo jama wà látòkè délẹ̀ Ọlọ́run máa sọ́dún èyí láìsè mọ́ ọdún àìsègbẹ̀yìn kò sẹ́ni tó yé ọdún àìsègbẹ̀yìn ya Rabbi ló mọ̀ gbogbo jàmọ́ wà látòkè délẹ̀ ọdún èyí máa ṣe láìsè mọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين.